President Director Kazeem. Ọ̀rọ̀ wa kò mọ̀ ní sólójì mọ́rí ọba. Òkèjọ́rọ́ wa bàbá sọ́ọ̀tì pẹ̀tẹ́lẹ̀ o. Ó ṣe kó mọ̀ ìgbà tó ṣe o. Ìdùnnú ìdùnnú ni ká máa rí. Ayé wo ti olóyè ẹlẹ́gbẹ̀rún ni. Màmá ẹ̀fọ́ ló bá lè di máa wò ọba. Ọmọ ráyé tó bí máa bàjẹ́ àwa ṣe ọ̀tún ọba lè fi máa rẹ̀ ọba. Ayé wa ti wà lóye mama. Ayé wa ti wà lóye o. Bàbá wẹ̀ mí mímọ́, bàbá alágbòkò, ọkọ̀ àbísẹ́mi ọ, ó ṣèrò lóyè mi, akúnlẹ̀ nílẹ̀ ọ, ọmọ bá akúnlẹ̀ rẹ̀ dé títì mi, bàbá jíjẹ́ mú tó lẹ́gbẹ̀ẹ́ mi kí wọ́n dàda ọ. Wòlí àtàtà o tí kò jẹ́ kíyà ó jèrè o. Ayé ẹ̀dùn yẹn lóye o bàbá. Ó jẹ́ mi lójú pé ẹlẹ́gbẹ́ mi o. Ìjẹ̀bàjẹ́. Masáré kété wọ̀lú kì í lóye jẹ́. Arìnbẹ̀rẹ̀ wọ̀lú oníjòyè abíjú. Ìgbàlè jẹ́ kí jẹ́wọ̀ tó tó wẹ́ jẹ́ o. Ayé wa dùn wá lóye o. Ayé wa dùn wá lóye ẹgbẹ́ mi. Alóyin yùngbàyùngbà rèé ayé wa dùn alóyin mo kí í káàbọ̀ sórí ètò wa lónìí ètò yín ètò wa Ṣọ́wọ́nyá rèé o láti Monday di Friday lètò Ṣọ́wọ́nyá máa ń lórí ọpọ́n láti Monday di Friday lètò Ṣọ́wọ́nyá máa ń datẹ́gùn láàmú àmọ̀ tó ti dé lónìí o thank God it's Friday òní lọ́jọ́ Friday ọjọ́ 21 oṣù kẹsàn-án ọdún 2018 àtúntì dé ìbẹ̀rẹ̀ pínrín ọ̀sẹ̀ àtúntì kọlù báyìí ìgbádùn òpin ọ̀sẹ̀ àti kọlù báyìí ẹ kú àbọ̀ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà mo kí yín ẹ kú àbọ̀ ẹ kú ètò ìlú ẹ kú bójú ọjọ́ ṣe rí ẹ kú múra ìbò lórílẹ̀-èdè Nàìjíríà ẹ kú múra ìbò nípínlẹ̀ Ọ̀ṣun lọ́la Adéwẹ́sìkò rèé o Adéwẹ́sìkò lẹ́ ń gbọ́ yìí ayé wa dùn á lóyin yes Dayo Agboola rédíò TV náà lẹ́wà ibẹ̀ lẹ́ ti ń gbọ́ wa àwọn èèyàn tí wá ti wọlé lónìí orí yín ẹ kú àbọ̀ sórí ètò how are you doing orí yín gbogbo yín mo kí pátápátá ń bọ̀ ń èdè ń bọ̀ ń bọ̀.
okùn ọlọ́run lẹ́ọ̀ ọba dé náà lókun rẹ̀ bá mi kí wọn iye kìkìrì ló má bá ẹ débẹ̀ o ṣèbí Ìbàdàn lọmọ ti pawó wálé àwọn ojú olómi okùn ọlọ́run ńlẹ́rù mi kò ní àgbàdà o ojú ológun ńlá olóyè ìjọbíjẹjà ọmọ bá ẹ débẹ̀ o ńlá olóyè mi bàbá lójà ńlá o olúwa súnbọ̀ ńlá o ọmọ òjò mi olúwa. mo ní adé west kore ayé wa dùn á lóyin ruth ọládé adéjùmọ̀ mo kí yín ẹ kú àbọ̀ sórí ètò wa o ṣáàbí alẹ́ wa ẹ kú àbọ̀ bàbá tí a Fẹ́mi Ọ̀ṣọ́bùkọ́lá president ẹgbẹ́ ọmọ òbòkun Ìjẹ̀ṣà Baltimore and Washington district ẹ kú àbọ̀ sórí ètò wa o yẹ̀mí àwọn bàbá ló ń ta ẹ̀mọ̀ kú àbọ̀ bó o ní iṣẹ́ wa happy weekend thank God it's Friday orí ètò ṣọ́wọ́yá náà lẹ́wà ibẹ̀ láti dátẹ́kùn láàmú o àtúntì dé. ẹ̀bá nílé ọmọ ní ìsàbí ọ̀ ẹ̀jì lọ́dún táyé lórí olóyè o táyé lórí ọ̀wọ̀ máa dẹ̀ nílẹ̀ ọ́ ayé wá dùn wá lórí. ayé wá dùn wá dùn Ṣàlí Adé rèé o òyìnbó olórin Ṣàlí Adé ní gbogbo Maryland orí yín ẹ kú àbọ̀ wọ́n ní happy birthday in advance ọba ló ń ta ẹ wo sátidé tó ń bọ̀ ni lẹ́yìn sátidé ọ̀la ó máa ṣá poroporo Baltimore ó gbàlejò bàbá ló ń ta ń ṣe 50th birthday gbogbo yín la pé o mo ní kó bá di Monday látó máa bẹ̀rẹ̀ sí ní ṣe announcement ẹ̀yin ẹ̀jẹ̀ akọ́ lọ ṣèyí tá à ń lọ ṣe lónìí náà ọ̀làdẹ̀dé orí òkè mo mọ̀ lẹ́yìn náà ẹ kú àbọ̀ ṣàlàáfíà lẹ́wà ó ṣàpòrópòrò adé west kò lẹ́ ń gbọ́ yìí. ǹlẹ́ o bíbí ní ẹgbẹ́ ọ bíbí ìtọ́jú àwòrán mi ọ àwòrán ọlẹ́ẹ̀dì ìtọ́jú dídú láyọ̀ ìtọ́jú bọ́bú smola ọ bọ́bú smola ìtọ́jú Abíọ́dún yo àìyàn yorùbá dára lọ́gbọ́ ẹ̀sán bọ̀ ńlẹ́ o májè bàbéjà bàbá olóye afrobizi ńlẹ́ o. Abíọ́dún Adélà ń wá mórí yín o ọ̀pọ̀ Adétutù Adélà ń wá bó oníṣẹ́ wa ẹ kú àbọ̀ sórí ètò wa ṣọwọ́ ń yáre láti Dayọ̀ Agbọ́lá rédíò TV ayé wa dùn wá lóyin yùngbàyùngbàyùngbà ayé wa dùn wá lóyin ẹ jẹ́ ń sáré lọ́dọ̀ àwọn onígbọ̀wọ́ ètò wa kó tó di pé akẹ́lu agbami ètò fúlì ẹ jẹ́ ń lọ́dọ̀ àwọn onígbọ̀wọ́ ètò wa àwọn tó sọ ọ́ fẹ́ tó wa let's go. Dayọ̀ Agbọ́lá ní bàbá o ní bàbá o ní bàbá o rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Dayọ̀ Agbọ́lá ní bàbá o ní bàbá o ní bàbá o rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Wọ́n ń tọ́ lẹ́bí ìyàwó bẹ́ẹ̀ ni mo sọ kò sírú ẹni lẹ́yìn o. Dayọ̀ Agbọ́lá àdùnkà rédíò TV kò sẹ́gbẹ́ ẹni lẹ́yìn o. Dayọ̀ Agbọ́lá rédíò TV ní Baltimore Maryland. Dayọ̀ Agbọ́lá rédíò TV Dayọ̀ Agbọ́lá gbogbo ayé ló ń gbọ́. Dayọ̀ Agbọ́lá rédíò TV
can join us on Facebook at these pages: Babalonta, Dayo Agbola Radio TV, Samis Dayo Agbola, Dayo Agbola Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayo Agbola and you are ready to roll. Babalonta Digital Studio, Baltimore, Maryland, America. Telephone +1443 760 8578. Dayo Agbola Radio TV, the ultimate in audio visual. For sound and quality production, Babalonta Studio is the best. For sound and quality production, Babalonta Studio is the best. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is still Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayo Agbola on Agbola Adedayo 68@gmail.com or visit our website www.dayoagbola.com. Telephone +1443 760 8578. Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ bọ̀ Dayo Agbola rédíò TV. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ bọ̀ Dayo Agbola rédíò TV. Bẹ́ẹ̀ni every Monday ti Friday látọjọ́ Ajé lọ́jọ́ Jímọ̀ ni o. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ bọ̀ Dayo Agbola rédíò TV. Bẹ́ẹ̀ni sọ́yà rí o ètò tó lóyún ládùn olówó ọjà ajébùbàjẹ́ olówó ọjà tàbó nkóhun ẹ̀pẹ́ Dayo Agbola sórí nọ́mbà rẹ̀ +144-376-08578. Sọ́yà ètò tá a fẹ́ bọ̀ Dayo Agbola rédíò TV. Sọ́yà ètò tó lóyún olówó ọjà ajébùbàjẹ́. bó ṣe jẹ́ lẹ́gbọ́n yẹn bó ṣe jẹ́ lẹ́gbọ́n yẹn Ṣówónyá lẹ́tọ̀ ètò tó ń da tẹ́gùn láàmú. Ṣówónyá lẹ́tọ̀ ètò tẹ́ fẹ́ gbọ́. Ṣówónyá lẹ́tọ̀ ètò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí láti Dayo Agbola rédíò TV. Orí ètò Ṣówónyá lẹ́wà ẹ kú àbọ̀ o, àwọn èèyàn tún ti wọlé. Abíọ́dún Adélà ń wá mo ní mo kí yín o. Ismail Ọláìdé mọ̀rẹ́yìn náà ẹ kú àbọ̀. Adéwálé Ọlọ́lá àwọn Babalonta ẹ kú àbọ̀ sórí ètò. Ruth Ọlẹ́dẹ́ Adéjùmọ̀ ẹ kú àbọ̀ wọn ní ẹ̀lò. Thank God it's Friday. Ẹ wò ó Bùkì Bájọ wà rè olójúmọ́ rè ojúmọ́ rè ló máa gbó wa. Mo kí yín o ojúmọ́ rè ló máa wà lónìí ẹ kú àbọ̀. Ọ̀rọ̀ tí mo bẹ́lẹ̀ náà mi sọ kò sí bàbá ńlá tó lè yí padà. Ẹlẹ́dàá mi ò jẹ́ gbàgbé. Ó mú wa lọ lánàá. Àtúpàdé láàárọ̀ yìí, àtúpàdé lọ́sàn-án yìí. Kàlọ́pẹ́ yẹ fún bàbá God náà ni o. Thank God it's Friday. Adéwálé Ọlọ́lá bàbá tí mẹ́rin bò ní ẹ kú àbọ̀. Ẹ wò ó, mo ní Sátidé tó ń bọ̀. Ọjọ́ 9 òní. Lọ́jọ́ bẹ́ẹ̀dẹ̀ Babalonta. Pẹ́pẹ́ yóò pọmọ o. Pẹ́pẹ́ yóò pọmọ, ó máa látọ́bọ́gí. Ó máa ṣá prapra ló tún máa ṣá propro.
àló máa ṣá pìrìpìrì gan-an ẹ jẹ́ pàdé mọ́tímọ́ o tó bá di Monday ní kéde máa wá dùn àtàwọn special program tá a ní fún Monday yìí gbogbo abẹ́rẹ́ láti Monday ẹ̀yin ẹ fọkàn balẹ̀ ẹ máa gbọ́ wìrìwìrì ó máa ṣá koríkorì. Let's go. Ó ní kí ojú orin yìí sí I believe pé YouTube àbí Facebook wọn yọ fáwọn fẹ́ blọọkì ẹ̀ torí mi gan snare Arẹwà Dùn ní ẹ̀kú àbọ̀. Ṣé ẹ bá ti ní bá blọọkì ẹ̀ a máa tún ṣáṣí ni wọ́n lè dáwọ́ play ẹ̀. Money, me want to say. Money connection, love say. We can know the shoulder say. Make this time I go say. And after I kill the shoulder say. The next motive go say. Baby, now I never listen. Back up, kó tó di pé wọ́n láwọn fẹ́ yọ kúrò Facebook tó bá ti gbọ́dọ̀ orin báyìí wọ́n á ṣàdánù wọ́n á ní mi ò gbọ́ láìsí ẹ̀ mo play nìkan snare Zumbo Akiti mo rí yín o ọmọ wọn nílé Balógun lóńdó ẹ̀kín Maryland lọ́mọ tí ń ṣayé Zumbo onílù rèé o Zumbo kan Maryland kan ẹ̀kú àbọ̀ Debbie Umar àbúrò mi tòótọ́ láti Ìbàdàn màmá ní ẹja ṣàwá bò ní ẹkújọ́ mẹ́ta Adétutù Adélànwá mo rí yín o ìyàwó Abíọ́dún Adélànwá ẹkú àbọ̀ Arẹwà Dùn ní Beautiful Dùn ní ló ń jẹ́ bẹ́ẹ̀ Arẹwà Dùn ní mo rí yín o ẹkú àbọ̀ sórí ètò wa èmi gan snare bàbá tí alága Pastor Akérèdọ́lù Emmanuel ẹkú àbọ̀ sórí ètò wọ́n ní kó máa lọ bẹ́ẹ̀ ó ti ń ro bẹ́ẹ̀ o èmi gan snare òre. Zumbo Akiti mo fẹ́ lórí Diamond bí Diamond mo rí yín orí bàbá ló ń tàlẹ̀ wà tẹ́lẹ̀ mo rí bẹ́ẹ̀ ṣe ń sún ẹkú àbọ̀. Ọláyẹmí Arówólò Benson lórí yín o ṣé wà ètò Ṣówónyàré láti Dàgbàgbọ́lá rédíò TV. Thank God it's Friday àdúgbò pé ìsinmi ọ̀sẹ̀ láwà weekend láwà ó máa ṣá poríporí mo ní tó bá di next week Saturday bàbá ló ń ta ṣe celebration 50th birthday rẹ̀ ẹ má gbàgbé pé láti July 8 ní birthday ẹ gan akànní ká sùn síwájú ká lè rí kọ́bọ̀kọ́bọ̀ kan rẹ̀ ká lè kẹ́yìn èèyàn lẹ́nu jọ àbí ẹ̀rẹ́ wá bẹ́ẹ̀ ok. Èmi jọ sẹ́. Lagos boys àmọ́là tó kọ́ ọ̀nàdà. Kẹ́sìkẹ́rò kò sẹ́. Kẹ́sìkẹ́rò kò sẹ́. Kẹ́sìkẹ́rò kò sẹ́. Kẹ́sìkẹ́rò kò sẹ́. Èmi jọ sẹ́. Èmi jọ sẹ́ jọ. Ọláyẹmí Arówólò Benson ẹ̀kú àbọ̀. Olórí Adétóun Apple Blossom orúkọ yẹn ṣá poríporí Olórí Adétóun Apple Blossom mo rí yín o ẹjẹ́ fẹ̀yìn wa fẹ̀yìn ẹ lágbájá ló sọ bẹ́ẹ̀ ó ní fẹ̀yìn ẹ ohunkóhun tó bá wù kó ṣẹlẹ̀ sí ọ fẹ̀yìn ẹ smile jọ àbí ṣé ọ̀rọ̀ wà ń bẹ̀ ní àbá kòkòrò pàràpàràrà pàpàpàpàpàpàpàpà.
Adéwálé Ọlọ́lá àwọn bàbá ló ń tà kan tó wà ní UK ọ̀rẹ́ mi láti Ìbàdàn ọmọ wọn láti Gidi Àkókó bàbá tí mẹ́rin bàbá tèmi bàbá tí wọ́n bàbá tí yín bàbá tí wọ́n bàbá tí rẹ̀ bàbá ẹ̀ta ó yìí máa bí tíbi mẹ́ta sí a lè lọ méje torí tiwa tiyín tirẹ̀ tèmi tẹ̀yìn tiwa torí tàbẹ́ẹ̀dẹ̀ ọdún ìwé gbogbo ẹ̀. Adéwálé Ọlọ́lá ọkọ̀ adé mi ni ẹkú àbọ̀ sórí ètò ó ní ó ṣá prapra ó ṣá prapra fẹ̀yìn ẹjọ́ no matter what happen put a smile on your face no matter the condition let's go there. No matter what is happening to you, òkò tó bá ṣẹlẹ̀ sí ọ, fẹ̀yìn ẹ, show me your 32, fẹ̀yìn ẹ jẹ́ ká rẹ́yìn ẹ. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn yí, pọ́kálùkù yí mọ́ ni. Fẹ̀yìn ẹ, show me your 32, put a smile on your face, ó rè. Àbí ọ̀rọ̀ lẹ́bọ̀ díẹ̀ ní. Smile on your face, no matter condition. Lágbájá àwọn bàbá mùkọ́mùkọ́ rèé o lágbájá ọmọ yìí onípàmọ́ rèé o Bísádé Olókundé lórí ètò Aṣọ́wọ́nyá tòní mo sọ fún yín pé ọ̀rọ̀ ìjìnlẹ̀ látòrí ìtẹ́ ọ̀rọ̀ ìjìnlẹ̀ látòrí ìtẹ́ báwọn ẹ̀mí bá ṣe gbé wá látọ̀ bára wa sọ báwọn ẹ̀mí bá ṣe púṣì ẹ̀ láì máa jù sóde ọ̀rọ̀ ìjìnlẹ̀ látòrí ìtẹ́ lónìí ó dálé àṣejù bàbá àṣetẹ́ wòléwòlé tó bá wòdì ńkọ́ ẹ wo ó fi aláṣejù ẹyin ọ̀pọ̀lọpọ̀ nǹkan la máa ń ṣe tó yẹ pé a máa ń kí àṣejù bọ́ òǹkóhun tó bá ti ṣe táṣejù bá ti pọ̀ jù ẹ̀tẹ́ ní mú wá yes Colombia àṣejù téèyàn bá ti ṣàṣejù bí wọ́n ń fẹ̀tẹ́ lọ́wọ́ ni ẹyin àwọn nǹkan wo la lè ṣe tó máa di àṣejù mọ́yàn lọ́wọ́ òun la fẹ́ dá sí lórí ètò lónìí àwọn ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ mímọ́ dùn o ọ̀rọ̀ tùnú látòrí ìtẹ́ mímọ́
mo ní tàbá ti máwọn ọ̀rọ̀ yìí wá ó dàbí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá a dẹ̀ ń pàpá ni ọ̀pọ̀ nu yóò mọ nǹkan tó ń jẹ́ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ mud you call it mud 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 tó o bá mú mọ́ọ̀dù tó ti rọ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tó na ẹlẹ́gbàá pa ó máa tabáyà àtàbáyà tó dán gan náwó pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá a nà ní pàpá yóò tàbá lejò yóò tàbó ńlé ẹ dákun ẹni tó bá tabá kó túbẹ̀ ṣe ni o ẹni tó bá tabá kó mu kó lọ́ra fi mọ́ra kí là ń pè láṣejù olùṣoore kó o ṣe láṣejù o lè jẹun kó o jẹ́ lájẹjù o lè mú mi kó o mú lámujù o lè kọrin kó o gbọ́ lágbo kọ́ lápọ̀jù o lè gbórin kó o gbọ́ lágbọ̀jù o lè gbé tó wa gan kó o tún gbọ́ lágbọ̀jù àwa gan lè tójọ́ ká tún sọ́ lásọ̀jù àṣejù náà ni ẹ̀yin open your mouth fẹ̀yìn ẹ̀. No matter condition. Show me your attitude. Títàwa etí ẹ̀jú 32 lọ abẹ́ tó 64. Òrò àwọn èyí táwa kó wá nu. Èyí tó ń jẹ̀gùn, èyí tó ń rúgbò, èyí tó ń tẹrin. Àwọn èyí tó kọjá bìkẹ́bù ni. Eléyìí 32 lọ ní bá kà ní ọ̀pọ̀ ọ̀jú 32 lọ. Oko tó bá wúwú kó ṣẹlẹ̀ fẹ̀yìn ẹ bó jẹ́ yín méjì ló wà bẹ́ẹ̀. Fẹ̀yìn ẹ ìṣòro tó wà náà yẹn kò lè pa á. It's a test. Ìdánwò ni. Bẹ́ẹ̀ ni. Pare pare la da 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 da. No matter condition. Adéwálé Ọlọ́lá ó ti bá wa dá sí i ó ní tó o bá fẹ́ràn obìnrin lábẹ́jù àṣejù náà ni ó sì jọkùnrin náà ló fẹ́ràn lábẹ́jù àṣejù náà ni ojú oorun ló mọ̀ ọ́ sùn lásùnjù àṣejù náà ni oríṣiríṣi àṣejù ló wà wò ó. Tẹ́míjọ́ Odùtáyọ̀ mo rí yín o ẹ mọ̀mọ́ kú àbọ̀ sórí ètò wa ṣọwọ́ yẹ̀yẹ̀ rèé o láti Dayo Agboola rédíò TV mo rí yín ẹ lè ní sí ẹ̀ tí ò fojú pa yín rárá tọ́ gbogbo ẹ̀yin bẹ́ẹ̀ ṣe ń wọlé mo rí yín Omiṣọpẹ́ Ọláníyì bàbá ayé kò tó Odídẹrẹ́ ẹ mọ̀ fún àbọ̀ sórí ètò Omiṣọpẹ́ Ọláníyì ó ní show me your 32 fẹ̀yìn ẹ ìrìn tèmi mo fẹ̀ yìí ó yẹ tẹ́tí yín bàbá ayé kò tọ́ Odídẹrẹ́ ó ní show me your 32 fẹ̀yìn ẹ Abínú Ṣàwà tèmi tọ́pẹ́ àbúrò mi kan báyìí bó o ní ṣó wà màmá pè ní ìbínú Tupac nǹkan tó jẹ́ káwọn èèyàn máa bìlíì pé Tupac ò kú torí pé wọ́n rí Tọ́pẹ́ Abínú Ṣàwà ní o ìwọ́n tó bá rí Tọ́pẹ́ Abínú Ṣàwà wàá mọ̀ pé Tupac gangan ni kí pé resemblance ẹ̀ ó dàbí ẹ̀fọ́n ló dà tó wá di Tupac Adéwálé Ọlọ́lá ó ní o lè fẹ́ràn owó láfẹ́jù bí oyin mi sanwó ní kókó bẹ́ẹ̀ ni o mi sanwó ní kókó fẹ́ràn owó ṣùgbọ́n mi ò fẹ́ràn owó láfẹ́jù mo fẹ́ràn bí mi jẹ owó lọ ayín mo yẹn ń jẹ owó ní kókó òun owó ló yẹ pàtàkì owó ló jẹ́ ká ẹ máa rí wa gbọ́ báyìí owó ló jẹ́ lè filẹ̀ òní lágbájá owó ló jẹ́ kí picture wa clear tó dá níláti tanná sínú studio owó náà tàbí ṣe studio bẹ́ẹ̀ bá rí tí bá yẹ pé owó wà tá a fi ṣe é sì ó yẹ kẹ́rin kí mọ́ làágùn yọ̀bọ̀ bí ẹ ń bọ́ lọ́wọ́ ọlọ́pàá ni owó ní kókó Olúwakẹ́mi Fábùnmi mo mọ̀ rí yín ẹ kú àbọ̀ Adéwálé Ọlọ́lá ó ní o lè fẹ́ràn ọkùnrin láfẹ́jù bẹ́ẹ̀ ni bí wọ́n yẹ fẹ́ràn obìnrin láfẹ́jù ọ̀rẹ́ mi ọkùnrin ó fẹ́ràn obìnrin
tó bá róbìnrin tó bá rí ewúrẹ́ tó wọ skẹ́ẹ̀tì ọ̀rẹ́ mi ó rò pé obìnrin ni aláìkí ẹ̀mí kan mi. Ọlágbájá ọmọ bàbá mùkọ́mùkọ́ ẹ̀rọ mò ń ṣeré ni Adéwálé ò láìkí obìnrin àrèbí ìyàwó rẹ̀ gan bẹ́ẹ̀ ni nígbà tá a rè fẹ́ fún ní ìlànà ń gbà wọn. ìwé ń tijú kọ̀láàkì obìnrin oúnjẹ ló láàkì oúnjẹ ó lè jẹ wùfú 12 lórí ìjókòó kan ó láàkì oúnjẹ mo lè sọ mo lè fọwọ́ ẹ̀ gbáyà ó láàkì oúnjẹ. Ọlágbájá rèé o ó nímọ̀ràn tó fẹ́ fáwọn èèyàn wa ẹ̀jẹ̀ àgbẹ̀ òkè díẹ̀ náà ń bọ̀. tán ṣàṣejù ṣọ́ra rẹ ká má ṣe ọ́ bí erin. àwọn tó bá criticize yẹn náà fẹ́ kó o wà níbi tó dáa. àwọn tó ń sọ pé ó ṣe dáadáa ju ó ṣe dáadáa ju ṣọ́ra ló ń jẹ́ bẹ́ẹ̀. bàbá wa Àrẹ̀mọ Abíọ́dún Alfred ẹ mọ̀ kú àbọ̀ sórí ètò wọ́n ní hello bàbá ló ń ta hello bá àbèjì mo rí yín ẹ kú àbọ̀. Ọlásùnkànmí Àríyìbí àwọ̀ màkà spicy Ọlásùnkànmí Àríyìbí àwọ̀ abèchéché Ọlásùnkànmí Àríyìbí àwọ̀ apasino Ọlásùnkànmí Àríyìbí àwọ̀ bàbá ló ń ta ẹ kú àbọ̀ sórí ètò mo rí yín. wọ́n ní ṣọ́wọ́nyá lẹ́tọ̀ ètò ní ṣọ́wọ́nyá lẹ́tọ̀ Lọ́lá Rex Wakama Lọ́lá Rex Wakama mo rẹ́yìn náà o ẹ kú àbọ̀ sórí ètò wa ṣọ́wọ́nyá rèé o láti Dagabọ́lá rédíò TV. ẹ wo mo ní ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ a máa wo abalẹ̀ láìpẹ́ yìí mo kàn fẹ́ kẹ́ ẹ gbóni lágbájá yìí ni àwọn tó bá ń hèlì ẹ wọ́n ń tàn ọ́ ni o àwọn tó bá criticize ẹ àwọn náà fẹ́ kó tẹ̀síwájú tó bá criticize ẹ ní stage kan tó wà dúpọ̀ perfect wọ́n wá follow ẹ tó bá ráwọn èèyàn tó ń wo péjì ẹ lójoojúmọ́ tó ń criticize ẹ tó ń wo péjì ẹ lórí Facebook tó ń bú ẹ lójoojúmọ́ wọ́n fẹ́ kó tẹ̀síwájú ni wọ́n mọ̀ bẹ́ẹ̀ advertisement tó le ni yé yìí. ẹ ṣàyè
bàbá wa evangelist Alfred Àrẹ̀mọ Abíọ́dún wọ́n béèrè yìí o ẹ dákun ẹ bá ń dá wọn lóhùn. Wọ́n ní why is it that almost all the world musicians sang songs by talking about women? Kí ni díẹ̀ tí gbogbo àwọn olórin náà wà lágbàáyé wọ́n máa kọrin nípa obìnrin? Kí ló dé? Kí ni díẹ̀? Ryan Sharif orí yín o ẹ kú àbọ̀. Ẹjẹ́ mi náà béèrè kí ló dé lórí pé tí wọ́n bá fẹ́ ṣe advertisement ilé wọ́n fẹ́ ṣe advertisement mọ́tò wọ́n fẹ́ ṣe advertisement nǹkan tọkùnrin nílò gan obìnrin náà fi máa ṣe advertisement ẹ̀ kí ló dé? What can it become? Why tó fà á? Bàbá wa Àrẹ̀mọ àwọn náà béèrè ń wo wọ́n ní why is it that almost all the world musicians sang song by talking about women? Kí ló dé tó ìpò ògbó obìnrin ló wà ní ayé ọkùnrin ló wà ní ayé náà kọrin nípa obìnrin náà sọ̀rọ̀ náà kọrin wọ́n wá sọ̀rọ̀ nípa obìnrin kí ni díẹ̀? I don't know me I don't know me I don't know wẹ̀wẹ̀lẹ̀. Ìwọ lọba táyé àtọ̀run ń bọ̀ atófara tìbí òkè omi ṣọpẹ́ Ọláníyì bàbá òdìdẹ rẹ mo rí ilẹ̀ tó ti wọlé ẹkú àbọ̀. Ìwọ lọba táyé àtọ̀run ń bọ̀ ìwọ nìkan náà lọba tá à ń yìn o ẹ wò ọ̀rọ̀ látòrí ìtẹ́ mímọ́ òrè ẹgbẹ́ akálu ẹgbàmí ẹ̀. Àṣejù la fẹ́ sọ̀rọ̀ lé lórí àṣejù bàbá àṣetẹ́ wòléwòlé tó ní kó wọlé tó wà lọ́ wò dí ẹ̀yin ò rí pé ó di àṣejù ó ti kọjá àyè ó ti sọ orí kẹ̀kẹ́ ìwọ tó bá yẹ pé ọ̀rọ̀ ló máa ń sọ bíi tiwa èyí tó tún sọ̀rọ̀ jù tó o bá ti ń sọ̀rọ̀ jù àwọn ìjọba sọ pé o ti lè sọ̀rọ̀ jù àṣejù nìyẹn ẹ máa mú lé ní o. Àwọn nǹkan wo la lè ṣe táṣejù lè wọ́? Sọ̀rọ̀sọ̀rọ̀ ìwọ tó ń sọ̀rọ̀ tó yẹ pé gbogbo ẹ̀ ló gbẹnu ẹ àsọjù náà pè yún àsọjù yẹn Yorùbá ní àsọjù àṣejù náà nù ìwọ tó o bá ń ronú àwọn ò parí ẹ tó bá sọ̀rọ̀ jù lẹ́ẹ̀kan o. Tó bá ti di pé ó ti sọ̀rọ̀ jù ó bẹ̀ ní purọ́ ẹni bá ti sọ̀rọ̀ àsọjù yóò purọ́ bí ò bá yẹ sọ́nù o. Bàbá wa Àrẹ̀mọ Abíọ́dún Alfred wọ́n ní despite the fact that men don't do makeup yes women still go extra mile to look for men. Ẹ gbà mí ẹ̀yin ò gbọ́kàn ní Bíbélì sọ ni Bíbélì ní a ò torí obìnrin dá ọkùnrin ṣùgbọ́n nítorí ọkùnrin la ṣe dá obìnrin. Tẹ́ ẹ bá sì wá rí tẹ́ ẹ bá wo population ilé ayé yìí tẹ́ ẹ bá wo adúrú àwọn obìnrin tó ń bí compared to men ẹ mọ̀ pé times 3 ni times 3 tó ń bá bí obìnrin tó bá bí ọmọ mẹ́wàá ńlẹ̀ bòmí obìnrin ó jẹ 7 ọkùnrin ó jẹ 3 ẹ̀yin ò ní pé population obìnrin pọ̀ ẹ̀yin bóyá jẹ́nu
ọkùnrin ò nílò àti ṣe mékọ́ọ̀pù Gàníyù Ìyábọ̀dé Omíṣọpẹ́ aya wọ́tàrẹ́ o aya bàbá ayé kò tọ́ náà wọlé yìí o aya bàbá onídẹ̀rẹ́ náà wọlé yìí o ẹ mọ̀ kú àbọ̀ wọ́n ní well done sir ẹ káàbọ̀ fún mi wa bó oníṣẹ́ wa welcome to the show ṣọwọ́ yàrá o láti Dayo Agboola rédíò TV ẹ kú àbọ̀ sórí ètò ọ̀rọ̀ tá à ń gbéyàwó látòrí ìtẹ́nímọ́ lónìí ó ní àṣejù mo lẹ́yìn tó bá sọ̀rọ̀ jù sọ̀rọ̀sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ jù yóò purọ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ jù yóò purọ́ if you speak too much you will lie bẹ́ẹ̀ ni ẹni bàbá ló ń tàṣọ bẹ́ẹ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ tó bá ti sọ̀rọ̀ jù yóò parọ́ gbò bá yá ńgbà tí ò bá rọ̀rọ̀ sọ mọ́ láti sàṣọ jù ó purọ́ if you speak too much you will lie àkọ́kọ́ nù ẹ ṣèyẹn lé ní bàbá wa Ìdòwú Animation rèé o Àpólà King tó bá jẹ́ tèrè àti wà láti ṣe bó jẹ́ ti jó James Coker mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò wa Ṣọwọ́nyá rèé láti Dayo Agboola rédíò TV mo lẹ́yìn tẹ́ ẹ̀ bá ti download radio application wa ẹ lọ tààràtàrà báyìí ẹ lọ download ẹ o ó wà lórí Google Play Store ẹ tàpù Dayo Agboola síbi òun àgbéjáde Dayo Agboola rédíò ẹ máa rí mbẹ ẹ download ẹ Duchess Fúnmi Rótìbá Èrèlú Àṣà mo rí yín o Èrèlú Àṣà ẹ kú àbọ̀ sórí ètò bóò ni Duchess Fúnmi Rótìbá Èrèlú Àṣà kan Duchess Fúnmi Rótìbá kan ẹ kú àbọ̀ mo lẹ́yìn tẹ́ ẹ̀ bá ti download radio application wa ẹ lọ tààràtàrà torí Google Play Store ẹ lọ download ẹ Dayo Agboola rédíò ni ó wà ń bẹ̀ ẹ pàdé wa lórí àwọn pages yìí o lórí Facebook bẹ́ẹ̀ bá ṣe ń wo service Dayo Agboola bó bá wù yín ẹ lè switch sí Dayo Agboola Media Diamond tó bá dẹ̀ wù yín ẹ switch sórí bàbá ló ń ta tàbí tẹ́ ẹ bá fẹ́ ẹ wọ Dayo Agboola rédíò TV pages fẹ́rẹ̀ẹ́rin yẹn ẹ máa rí wa bẹ́ẹ̀ live and direct ẹ lọ sórí YouTube o ẹ tẹ́pù Dayo Agboola síbẹ̀ ẹ máa rí àwọn iṣẹ́ tá a ti ṣe àwọn òde tá a ti lọ ibi tá a ṣe MC ní ibi tá a ṣe DJ ní ibi tá a ṣe afọ́tò ní ibi tá a ṣe fídíò ní àtàwọn show wa tá a ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ẹ máa rí wọn bẹ́ẹ̀ ẹ like ẹ wò ó ẹ subscribe fún bákan náà ẹ lọ sórí internet sórí website wa www.dayoagboola.com lórí ẹ máa rí àwọn advertisement ẹ máa rí rédíò wa ń bẹ̀ ẹ máa rí àwọn program wa ń bẹ̀ gbogbo àwọn iṣẹ́ tá a ṣe máa bá ń bẹ̀ pápá bá rí ẹ wá lọ sórí Google ẹ̀yin ẹ kàn gbé Google torí ẹlòmíì tó bá béèrè wọn á lọ bí Google léèrè ẹ lọ sórí Google ẹ lọ bí Google léèrè ẹ táàpù Dayo Agboola bẹ́ẹ̀ yóò gbé gbogbo information tẹ fẹ́ mọ̀ ń pa wá yóò gbé jáde ẹ ṣé lọ́wọ́lọ́wọ́ báyìí mo ní ọ̀rọ̀ látòrí ìtẹ́ òun là ń gbéyàwó ọ̀rọ̀ àkọ́kọ́ ni pé tó o bá ti sọ̀rọ̀ lásọjù ó purọ́ if you talk too much you will lie ọ̀rọ̀ àkọ́kọ́ látòrí ìtẹ́ nìyẹn ọ̀rọ̀ kejì ó ní tó o bá ronú púpọ̀ jù ó dòṣónú tó o bá ti ronú pọ̀ jù ó di òṣónú if you think too much you will be depressed bẹ́ẹ̀ ni torí pé o ronú pọ̀ jù ó ti ronú jù too much ẹ wo àwọn tán kàwé wa tán ti ronú èmi professor tó bá délé ẹ pé professor I don't want to see you ó ti dòṣónú kí ló dé ó ti ronú kọjá àbí tẹ́yìn fi síhun if you think too much you be depressed tó o bá ti ronú jù ó dòṣónú ó di méjì mọ̀. bẹ́yọ̀ ọ̀rẹ́ bàṣàbàjìké kẹyẹkẹyẹ máa wò. èmi lọ́gà ó tó agbègbè bẹ́yọ̀ ọ̀rẹ́ bàṣàbàjìké kẹyẹkẹyẹ máa wò. ọ̀rọ̀ ìṣítí kẹta látòrí ìtẹ́ ó ní tó o bá sunkún pọ̀ jù ó fọ́ lójú tó o bá ti sunkún pọ̀ jù ó fọ́ lójú Yorùbá ní ó sunkún ojú ẹ̀ fẹ́ yọ dànù ẹ kíyèsí ẹni yẹn lọ́pọ̀lọpọ̀ ọjọ́ ẹ rí i pé
báyìí lójú rẹ̀ mọ̀ rí torí pé gbogbo omi tó yẹ kó ṣoore nínú ojú ẹ̀ ó ti sún jáde ẹlòmíì àti ẹ̀sùn sí garawa ni á lọ mú tówẹ́ẹ̀lì lábàlágbọ́n máa fún if you cry too much you will lose sight bóyá ìbéèrè bó ṣe sọnù wọ́n ní if you cry too much you will lose sight you will lose your sight ni tó o bá ti sunkún pọ̀ jù ó fọ́ lójú tó ẹ̀rọ àmọ́ sunkún cry less omi ojú yẹn ó ní ohun tó ṣe ń bẹ̀ nígbà tí wọ́n bá sún jáde tó sún garawa kan oṣù bọ́kẹ́tì mẹ́ta ó wá mú tó wẹ̀lì wá fi ṣe ẹlòmíì àti ẹ̀tún mú mọ́ọ̀pù àti wọ́n fi mọ́ọ̀pù ẹ̀ kí ló dé mo sọ lẹ́ẹ̀kan pé owó wá wù kó ṣẹlẹ̀ fẹ̀yìn ẹ rẹ́rìn-ín ohunkóhun tó bá wù kó ṣẹlẹ̀ sí ọ wọ́n ní if you love too much you will be lost àdánkọ́ la sọ bẹ́ẹ̀ pé tó bá ti nífẹ̀ẹ́ jù ó sọnù ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn tán nífẹ̀ẹ́ jù wọ́n máa sọnù mọ́ ni if you love too much you will get lost ọ̀rọ̀ kẹrin látòrí ìtẹ́nu o ọ̀rọ̀ ṣítí kẹrin látòrí ìtẹ́ ìkíní tó o bá sọ̀rọ̀ jù ó purọ́ ìkejì tó o bá ronú jù ó dòṣónú ìkẹta tó o bá sunkún jù ojú rẹ lè fọ́ sọ̀rọ̀ àmọ́ sunkún ìkẹrin wá ni pé tó o bá wá nífẹ̀ẹ́ jù tó nífẹ̀ẹ́ jù ó lè sọnù ọ̀rọ̀ látòrí ìtẹ́nu ń bọ̀ ẹjẹ́ túbọ̀rọ̀ bàbá wa díẹ̀ ń bọ̀. ó yẹ ká jìnnà sẹ́ni abilọ̀jẹ̀ tí ò máa wọ́ ṣe. ìdí ọ̀rọ̀ màrí tí mo fi jọ̀dọ̀ àwọn kó. màmá wípé kò sẹ́yẹ tó lè dorí kodò bí àdán àbí tẹ́jẹ́ ó bá tẹnu ẹ̀ jáde àbẹ́mọ̀ pé àgbàlẹ́tù ọmọdé làwó Dayọ̀ Agboola rédíò TV náà lẹ́wà o àròkè akátakìtì ni àtọ́bàbà wọn pẹ̀ nìkan nígbàgbà ńgbà tán ní káwọ́ kó kogún orin ó kogún mo kọgbọ̀n mo kogójì mo wá kọ igba ẹ̀yìn bẹ́ẹ̀ ni mo kí yín o Henry George ẹ kú àbọ̀ lórí ètò bóòní ṣẹ́wà Adéwálé Ọlọ́lá Mr. Lecturer ó ní lost or lost gbogbo ẹ̀ náà ní lost or lost èmi ò gbé ìbòdé bẹ́ẹ̀ tó o bá nífẹ̀ẹ́ ju ó sọnù lost bẹ́ẹ̀ bá tiẹ̀ gbé ìbò ẹ̀gbọ́ Yorùbá ni when you love too much you will get lost ṣe bẹ́ẹ̀ yẹn not LUST lost ọ̀tọ̀ ìfẹ́kùfẹ́ nù when you love too much ó sọnù tọ́jú máa tẹ̀ ẹ́ dànù torí pé o lọ́ọ̀fù náà ni. bàbá wa Adégbóyèga Kúkọ̀ yìí JP ẹ kú àbọ̀ sórí ètò Adégbóyèga Kúkọ̀ yìí JP ṣáàfíà lẹ́wà ẹ kú àbọ̀ sórí ètò ṣọwọ́ yáde o láti Dayọ̀ Agboola rédíò TV ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ ìkarùn-ún only if you care too much you will be taken for granted. Adéwálé báwo ni ṣé o ti jẹun leave me alone ṣé o ti mú mi leave me alone ṣé o yẹ kí ni leave me alone tó
tó o bá ti care too much wọ́n máa get ẹ ó máa wà bó náà yẹn pé yẹn you be taken for granted wọ́n ní tó bá ti ní ṣe apẹpẹ jẹjẹjẹ jù máa wò pé yá ló bẹ́ẹ̀ fún yá ló sọ́gan bẹ́ẹ̀ ni ìkarùn-ún o ìkẹfà wọ́n ní tó o bá ṣeré jù àwọn èèyàn ní take it serious ẹgbọ́n àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni wọ́n ní tó o bá ti ń báyàn ṣeré jù wọ́n ní take it for granted di ọ̀rọ̀ tó jò tọ́ kan wọ́n nígbà gbọ́ torí kò sí ń bá wọn ṣeré náà ni àṣejù ni o ṣeré nígbà tó bá yẹ kó o ṣeré serious nígbà tó bá yẹ kó o serious jẹ́ kó mọ̀ yìí pé gbogbo nǹkan kọ́ lórí báyẹn yes time tó bá yẹ kó o ṣeré time tó bá yẹ kó o serious tó o bá ti ṣeré jù wọ́n ní take care for granted àbí wọ́n máa take care for granted bẹ́ẹ̀ ni wọ́n ní take care serious bó lè jẹ́ nìyẹn ṣé ìkeje nìyẹn àbí ìkeje ó ní if you trust too much you will be betrayed tó o bá ti trust tó o ti gbára léèyàn jù wọ́n jẹ́ ọkùnlẹ̀ trust díẹ̀ tún yẹ̀wò díẹ̀ trust díẹ̀ yẹ̀wò díẹ̀ ẹ̀ mọ nǹkan táwọn fọwọ́ àná ẹrú máa ń gbà yàn ni mo sọ lóṣù tó kọjá mo ní tí fọwọ́ àná bá fẹ́ gbá ọ tí wọ́n bá ní wọ́n ta blọọkì ní 2,500 fọwọ́ àná yà sọ pé blọọkì tòun wọ́n ta fún ẹ ní 1,000 naira 1,000 naira wàá wò pé 1,000 naira wà nírọ̀ ni adúlọ èlò fẹ́ rà tó bá ti ra mẹ́wàá ètò ẹ̀kí mẹ́wàá yẹn jẹ́ 30,000 àbí èrò ẹ̀kí mẹ́wàá jẹ́ mo mọ̀ wí débẹ̀ ẹ̀kí mẹ́wàá jẹ́ 25,000 a bá gba 10,000 lọ́wọ́ ẹ inú ẹ̀ á dùn wàá lọ sọ fáwọn ọ̀rẹ́ ẹ pé mo rí bì kan tó yẹ pé bọ̀bọ̀ yẹn ọ̀dẹ̀ ni bóyá lọ kó wá lọ́tẹ̀ bóyá kìíní kan ni wàá tún padà wá ra 100 sọ yẹ kó jẹ́ 250,000 wàá kó 100,000 ní lọ́wọ́ á gbà á létà wàá lọ báwọn ọ̀rẹ́ tó pọ̀ wàá lọ gbowó jọ torí wọn náà fẹ́ rà pé kìíní kan òun lójú kòkòrò wọn náà lọ kó 1 million àbí 10 million wá ó lọ pé 10 million pé wọ́n wá kó blọọkì 10 million náà fún ọ tó bá ti kó dé báyìí á bá gbèrọ bẹ́ẹ̀ ni if you trust too much you will be betrayed bóyá jẹ́nu Adéwálé Ọlọ́lá ó ní yes drink gàrí and fish ó ní kó o mu gàrí àtẹja ta ló bá wí ṣé mi kan náà ni ó dáa wọ́n ní if you work too much you will die of stress kì í ṣe pé tó o bá di ṣiṣẹ́ jù wàhálà ni ó pọ̀ kí ló dé kì í ṣe pé ó pẹ́ ikọ́ ni àwọn kan náà kọ bẹ́ẹ̀ àwọn philosopher náà kọ síbẹ̀ ṣé ẹ rí mo kẹ́kọ̀ọ́ ń gbà mo dé ìlú èbó wákàtí 8 lọ́lọ́lọ́ nǹkan lẹ̀ kó fi máa ṣiṣẹ́ o lè rí èbó tó yẹ kọjá wákàtí 8 o òyìnbó ò tiẹ̀ ní ṣe 12 hours fún ẹ wákàtí 8 ni wákàtí 8 ló fi máa rẹ́sì àbí ló fi máa sùn á tún wá fi wákàtí 8 tó kù ẹ pé 24 hours ni wọ́n á pín sí 3 mẹ́jọ á fi wákàtí 8 ṣiṣẹ́ tó bá ní ó débi iṣẹ́ láago 7 òyìnbó á débẹ̀ káago 7 gan ó tó lù wákàtí 8 ẹ̀ á dẹ̀ make sure pé òun close office kó tó lọ kò dẹ̀ ní tojọ́ kò ní ṣe kankan iṣẹ́ yẹn ló máa ṣe wákàtí 8 kò dàbí tiwa wàá ló lọ iṣẹ́ wákàtí 12 wàá lọ síbẹ̀ ẹjọ́ ló máa tó àbí ó lọ máa tó àjà àbí ó lọ máa sùn irọ́ wákàtí 8 tó bá lọ iṣẹ́ yẹn òyìnbó á ṣe wákàtí 8 ẹ̀ á fi wákàtí 8 tó kù á fi rẹ́sì àbí kó fi sinmi àwọn wákàtí 8 á fi tọ́jú àwọn nǹkan tó yẹ kó fi tọ́jú bóyá yíká rẹ̀ ni o bóyá ọmọ ni o bóyá ilé ni o bóyá iṣẹ́ ni o bóyá kankan wákàtí 8 tó máa lù bóyá ń ṣe nù bóyìnbó ṣe ń ṣe nù tó o bá di iṣẹ́ jù stress ló máa pa ọ́ kì í ṣe pé ẹ mọ̀ ní baba ló ń tán kọ́ọ̀sì o kọ́ọ̀sì kọ́ tó o bá di ṣe iṣẹ́ jù wàá fi wàhálà pa ara rẹ ńgbà tọ́lọ̀ ń ṣe gbogbo ilé ayé tó ṣe everything ó ṣe ní ọjọ́ 6 ó fi jọ́ keje ó fi ṣe kíni ó fi rẹ́sìtì ọ̀pọ̀ nínú wa torí pàǹfowó afẹ́ yìí àrẹ́sìtì àsinmi ń bò bá sọ́lẹ̀ tán ọ̀tọ̀lẹ́ tó máa náwó yẹn náà na your fault be that suffer for what enjoy for heaven baba láàárọ̀ o lè enjoy owó ẹ̀ lọ́run o ayé náà ló ti máa enjoy ẹ̀ Saheed Olúwafẹ́mi Táíwò mo kí yín o ẹ kú àbọ̀ bàbá lẹ́kṣọ́rà
Mr. Saibu Olúwafẹ́mi Táíwò ẹ kú àbọ̀ sórí ètò wa o. Abala ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ la wa o. Orí kẹjọ ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ tó sọ fún wa pé if you work too much you will die of stress. Tó bá ń ṣiṣẹ́ jù ó fi wàhálà para rẹ. Ẹ̀mí iṣẹ́ ó gùn jẹ̀mí èèyàn lọ. Agbọ́ta arábìnrin kan tó yẹ pé ó ti ṣiṣẹ́ láti bí oṣù mẹ́fà, gbogbo chẹ́ẹ̀kì tán kó fún kò tiẹ̀ lọ dìpọ́sìtì sí báǹkì, ó fi sínú mọ́tò ní ló fàṣẹ mọ́ṣẹ́. Ọ̀sán ọjọ́ kan ló kàn wọlé, ó wọnú ilé ó bá tilẹ̀kùn ẹ̀ tán jọ ń gbénú ilé, ìyẹn wo pé kò jáde lálẹ́ tó yẹ kó jáde kò jáde. Àárọ̀ nǹkan ìyẹn gba ibiṣẹ́ tiẹ̀ lọ, ọ̀sán ó rò pé ó ti wà ibiṣẹ́. Ọjọ́ kẹrin náà ń gbóòórùn tó ń rùn láti inú yàrá. Ńgbọ̀n máa dé bẹ́ẹ̀ tá máa ráhùn pé náà wà máa ṣí yàrá, òkú ẹ̀ náà bá ń bẹ̀, ó ti kú lẹ́jọ́ kẹrin. Ẹlòmíì gan-an á ṣiṣẹ́ iṣẹ́ wá ní ó máa lọ láti ilé láti di iṣẹ́ wá ní máa relé, á lóun lọ torí owó tó fẹ́ gbà, torí dọ́là tó fẹ́ gbà, torí pounds tó fẹ́ gbà. Àánú ẹ̀ ṣe mí, your mercy is a dream me, àánú ẹ̀ ṣe mí jẹ́. Adébọ́lá Ayílẹ̀ká Adémúyìwá mo rí yín o, ẹ kú àbọ̀. Ẹ wò ń gbà tán dénú mọ́tò arábìnrin yìí, chẹ́ẹ̀kì tán bá ń bẹ̀, ẹ̀kọ́sẹ̀ méjì náà sanwó l'Amẹ́ríkà, chẹ́ẹ̀kì tán bá ń bẹ̀ ó ju 30 lọ, ọ̀sẹ̀ méjì orí iṣẹ́ lóríṣiríṣi ó ń faṣẹ́ yẹn ní 24 hours. Kó lè kọ́lé sí Nàìjíríà, ilé tó kọ́ sí Nàìjíríà ńkọ́, kó lè rọkọ̀ tó fáìn, ọkọ̀ tó kọ́ sí níbẹ̀ ńkọ́, kó lè àánú ẹ̀ ṣe mí, asán lórí asán. Kí ló mú wá láti ilé ayé? Asán upon asán. Ẹ̀mọ́ láfa àwọn kan tó máa ń dùn mọ́ mi inú, àwọn Haúsá ẹ̀kú most of them Muslim ni wọ́n. Tó bá ní 10,000 lónìí, wọ́n á ná 8,000 bẹ́ẹ̀, 2,000 tó kù ẹ̀ tó bá yẹ kán ṣàánú fún wa fi ṣàánú fún. Tó bá bẹ̀rẹ̀ Haúsá pé kí ló tó ṣe bẹ́ẹ̀ á ní òun lè mọ́ jí lọ́la, tó bá kú lọ́la wọ́n máa bẹ́rì òun ni, kò sí ìkànnì máa bẹ́rì òun. Ebi Christian tó bá ti ẹ̀sìn kú á sì lò lára owó ẹ̀ wá fi gbé sí mọ́túárì, wọ́n á wá pósí, wọ́n á wá oko ẹ̀, wọ́n á gbé lé, wọ́n á ṣe kíní kan. Haúsá wọ́n á ti kú ọjọ́ kejì àbújọ́ nǹkan náà máa gbé wọlẹ̀. Bẹ́ẹ̀ ni tó fi hàn pé òògùn kò ń wá. Bíbélì gan sọ bẹ́ẹ̀, ó ní ẹ má ṣe àníyàn kí lẹ jẹ lọ́la, ọ̀nà ó pèsè fúnra rẹ̀. Ẹ tó lówó jù lé ayé yìí tí ò sẹ́ tó lówó tó Sólómọ́nì kí ló sọ, ó ní asán lórí asán, òfúfù tẹ̀ẹ̀tẹ̀. Vanity upon vanity, all is vanity. Asán lórí asán, ọ̀sán náà ni. So ẹ má dọ̀bà ló ń táṣẹ́ pé o, tó o bá ṣiṣẹ́ jù, iṣẹ́ ò ní ọ̀pọ̀, ẹ̀mí iṣẹ́ ó gùn jẹ̀mí èèyàn lọ. Relax. Iṣẹ́ ló ṣe é dá ṣe o, owó yẹn ò ṣe é dáná. Ọ̀rẹ́ lè mọ̀ dùn mọ́ yín nú mo sọ, mo ní tí bá ti sọ ó máa tàwọn kan lára, ó máa báwọn kan nú. Pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ta lù ń pàpá ni o, yóò tà bá lejò, yóò tà bó lé, ẹ̀ tó bá ti tàbà ó fi mọ́ra, ó bẹ̀ mí gan wí. Òun àyè ń tẹ̀ jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ díẹ̀ báyìí. Owó ṣe é dáná, iṣẹ́ ló ṣe é dá ṣe, tó o mọ̀ fi ṣe para rẹ. Ẹ jẹ́ sáré dọ̀dọ̀ àwọn onígbọ̀wọ́ ètò wa o, ìṣẹ́jú kan ẹ dákun mú bọ̀. Dayọ̀ Agbọ́lá ní bàbá o, rédíò TV gbogbo ayé. Dayọ̀ Agbọ́lá ní bàbá o, rédíò TV gbogbo ayé. Wọ́n ń bọ̀ lẹ́dùn ìyàwó, bẹ́ẹ̀ ni mo sọ. Kò sírú ẹni lẹ́yìn o. Dayọ̀ Agbọ́lá rédíò TV. Kò sẹ́jọ́ ẹni lẹ́yìn o. Dayọ̀ Agbọ́lá rédíò TV. Baltimore, Maryland, yes, America. Rédíò TV, Dayọ̀ Agbọ́lá. Gbogbo ayé ló ń gbọ́. Dayọ̀ Agbọ́lá rédíò TV. You can join us on Facebook at this pages Baba Lonta, Dayọ̀ Agbọ́lá Radio TV, Samis Dayọ̀ Agbọ́lá, Dayọ̀ Agbọ́lá Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayọ̀ Agbọ́lá and you are ready to roll. Baba Lonta Digital Studio, Baltimore, Maryland, America. Telephone +1443 760 8578. Dayọ̀ Agbọ́lá Radio TV, the ultimate in audio visual. For sound and quality production, Baba Lonta Studio is the best. For sound and quality production, Baba Lonta Studio is the best.
bàbá ló ń ta production the ultimate in audio visual bàbá ló ń ta production the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is film. Bàbá ló ń ta digital studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayo Agboola on Agboola Adedayo 68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. What your prayers cannot do, praises does it better. So join me to praise the Most High God every Sunday morning on Dayo Agboola Radio TV, Baltimore, Maryland, USA at 7 a.m. American time. Telephone +1443 760 8578. The reason of our living is to praise God. Ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣe tí àánú rẹ̀ dúró láé. Ọlọ́run ò dá ènìyàn lásán bí kò ṣe láti máa gbé orúkọ rẹ̀ ga. Ẹ jẹ́ ká darapọ̀ pẹ̀lú Dayo Agboola lórí ètò ìyìn òwúrọ̀ tó máa ń wáyé ní gbogbo ọjọ́ àìkú ní ìkànnì yìí. Dayo Agboola rédíò TV agogo 2 òwúrọ̀ nílùú Amẹ́ríkà. Ẹ pè Dayo Agboola sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí +1443 760 8578. Òkè akátàkì àdúbàbà wọn pẹ nìkan ní bàbá ó yá. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ Dayo Agboola rédíò TV. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ Dayo Agboola rédíò TV. Bẹ́ẹ̀ni every Monday ti Friday látọjọ́ Ajé lọ́jọ́ Jímọ̀ nìyọ̀. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ Dayo Agboola rédíò TV. Sọ́yà yìí ètò tó lóyún ládùúgbò ọjà kájẹ́bù bàjẹ́ olówó ọjà tàbí ohunkóhun ẹgbẹ́ Dayo Agboola sórí nọ́mbà rẹ̀ +144 376 085 78. Sọ́yà ètò tá a fẹ́ bọ̀ Dayo Agboola rédíò TV. Sọ́yà yìí ètò tó lóyún ládùúgbò ọjà kájẹ́bù bàjẹ́. Bó ṣe jẹ́ gan lẹ́gbọ́n o bó ṣe jẹ́ lẹ́gbọ́n o Ṣọwọ́nyá lẹ́tò tó tàdẹ́gùn láàmú o Ṣọwọ́nyá lẹ́tò tẹ́ ẹ fẹ́ gbọ́ Ṣọwọ́nyá lẹ́tò tó lóyin ládùn ẹ wá polówó ọjà yín kẹ́jẹ́ kájí òbúgbàjẹ́ Dayo Agboola rédíò TV náà ibẹ̀ láti ń dábí ọ̀wẹ́ láti wọ̀ bí òwe mo ní mo kí gbogbo yín o mo tún kí yín káàbọ̀ sí pàṣẹ kejì ẹ wò ó tó bá di níjọ́ Sunday láago 7 ẹ pàdé wa lórí ètò wa Early Praise ìyìn àjímúná Early Praise ìyìn àjímúná lórí orí ìyìn níbi tá a gbọ́n fìyìn àtọ́pẹ́ fún bàbá gọ́ọ̀dù ibẹ̀ láti ń béèrè ohun tá a fẹ́ kó yẹ fún wa fún èyí tó kù ní ọdún yìí ibẹ̀ láti ń béèrè ohun tá a fẹ́ kó yẹ fún wa nípò tó kù ní oṣù yìí ibẹ̀ láti ń béèrè ohun tuntun fún ọ̀sẹ̀ tuntun ibẹ̀ láti ń béèrè ohun tuntun fún ọjọ́ tuntun ẹ pàdé wa lórí Dayo Agboola rédíò TV lórí ètò Early Praise láago 7 ní Maryland bí nìyẹn o ẹ̀yin tẹ́ bá wà ní Houston Texas aago 6 ni ẹ̀yin tẹ́ wà Nàìjíríà aago 12 mọ̀ ni ẹ pàdé wa lórí ètò náà ẹ mọ́ gbàgbé o ẹ mọ́ gbàgbé Ṣọwọ́nyá lẹ́tò tó ń lọ lọ́wọ́ Mr. Saheeb Olúwafẹ́mi Táíwò bàbá lẹ́tọ́rà mo kí yín o ẹ kú àbọ̀ sórí ètò Adébímpé Táíwò bóò ni orí yín ẹ kú àbọ̀ Ọláṣílẹ̀ Ọlátúnjí mo rẹ́yìn náà o ẹ kú àbọ̀ Ẹ̀rí George mo kí gbogbo yín ẹ kú àbọ̀ Ṣọwọ́nyá lẹ́tò tó ń lọ lọ́wọ́
abala ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ la padà sí o. wọ́n ní tó bá jẹun lájẹjù ó di ọ̀rọ̀ bọ̀ kiri bọ̀. when you eat too much you be your best. àwọn tó ń ṣe research ẹ̀ náà sọ bẹ́ẹ̀. oúnjẹ a máa múyàn sanra ẹlòmíín tẹ́ndẹ́sì àti sanra òbí ò tiẹ̀ jẹun ṣùgbọ́n 98% àwọn tó sanra oúnjẹ ni. tó o bá jẹun púpọ̀ jù bó ṣe ń mu kóòkì ló mu salamọ́ ló ń jẹ jíńjà ló ń jẹ ogbó ẹ̀ ó tóbi kódà omi gan mọ́ múyàn tóbi ẹ̀yin ò mọ̀ pé ògì tẹ́ bá mọ̀ ògì gan ẹ máa ń tóbi wọ́n á lọ sanra bí ajá ẹlẹ́kọ̀ọ́ ẹ ti gbọ́ rí wọ́n á lọ sanra bí ajá ẹlẹ́kọ̀ọ́ torí pé carbohydrate tó kọjá àbìkíáfù ó gan lẹ̀kọ́ ó lògì ẹ̀rọ ní ògì lásán mo mú ó ti dà nǹkan síwé Adéwálé Ọlọ́lá mo ní bí ẹ ṣe ń wọlé o ẹ̀kú àbọ̀ tó o bá ti jẹun jù ó sanra ó tóbi jù tó bá ti jẹun jù ó tóbi jù ṣùgbọ́n Adéwálé Ọlọ́lá tiẹ̀ èbá mú ẹ̀jẹ̀ bó ṣe wà ń because fùfú 12 ló máa ń jẹ àti stand bó mẹ̀jẹ̀ kò lè tóbi ń tiẹ̀ àrùdá tiẹ̀ ní ẹ̀dá ìwáláyé kí tiẹ̀ ọmọ bá àrùdá tiẹ̀ ní ṣùgbọ́n normally tó bá jẹun lájẹjù ó tóbi nítóbi òun láti ṣẹ́ẹ̀dì weight ẹ yes àṣejù ni tó bá jẹun jù ó dà ṣejù wọ́n tó bá sùn lásùnjù ó pọ̀ tó sọnù àsùnjù táàbí ẹ kó lọ iṣẹ́ òfin sùn ó lè lówó ná àwọn olówó tẹ́ rí wọn owó wọn ṣiṣẹ́ fún wọn ní o so wọ́n lè máa sùn olówó gan tí ẹ sùn torí ó á jí àrònú pé owó ilé ìbò ló ṣe hámọ́ owó ilé ìbò ló hámọ́ ṣùgbọ́n àwọn tó bá sùn wàá wà áìdù ó dùn à poor very very poor yes o ti gbọ́ ọ̀rọ̀ látòrí ìtẹ́ ni o mọ̀jì ó bí ọ́nú o ó ta sáwà náà o káwa náà lè tún bẹ́ẹ̀ ṣe ni o wọ́n wá ní tó o bá ti wá náwó jù tó o náwó jù ó jọjọ́ ọ̀la rẹ rún àbí if you spend too much you will eat into your future wọ́n sọ bẹ́ẹ̀ nù if you spend too much you will eat into your future àti tó bá ra nǹkan tó pé nǹkan tó fẹ́ lò lọ́jọ́ iwájú ẹ̀ ló ń rà tó ń lò tó ń investi má náwó nínàkúnà bàbá yẹn náwó apà ló ń jẹ́ bẹ́ẹ̀ bàbá yẹn náà ẹ̀sà apà ló ń jẹ́ bẹ́ẹ̀ Adéwálé Ọlọ́lá wọ́n ní I can't be fat I belong to Sunny Adé and Michael Jackson family Sunny Adé lówó o ó láwọn tó ń bá ṣe therapy everyday Michael Jackson náà ó lówó láwọn tó ń bá ṣe therapy ẹ̀ tó o bá rí owó oúnjẹ báyìí tó bá fún ẹ tó pọ́ǹpù oúnjẹ sí ẹ kí á ló tóbi ó rí bí àlùbọ́sà ni ṣé ọmọ pọ̀ ọ̀gá tẹ́lẹ̀ yẹ́sìkẹ́ Adéwálé Ọlọ́lá ló ta sí mi èrè mi náà yẹn ta sí ẹgbọ́n ni mo búyàn lórí ètò mo búyàn ọ̀rọ̀ òdì ló fà á wọ́n ní tó o bá ṣiṣẹ́ o lè lówó o tó o bá sì wà náwó nàkúnà oúnjẹ ọjọ́ ọ̀la rẹ ro nìyẹn wọ́n ní tó bá wọ makeup tó pọ̀ jù ẹwà àtọ́nà ń dámọ̀ láti inú gan ó sọnù ìdodo ọ̀rọ̀ lélẹ́yìí o ẹ má jẹ́ ó yà yín lẹ́nu o tọkùnrin tóbìnrin náà wọ makeup o wọ́n ní tó bá ti wọ makeup jù ẹwà àtọ́nà ń dámọ̀ wàá sọnù you will lose your beauty ẹ bá a sọ fún wọn kẹ́ ẹ jẹ́ gbọ́ o. Wọ́n ní you look too much tó bá wò jù you will lose focus tó bá ti rẹ̀ dúmọ̀ nǹkan tó ń wò jù you will lose focus bẹ́ẹ̀ ni àṣejù kò wòran èèyàn máa lose focus náà ni àbí wọ́n wá ní if you pursue life too much you will lose everything ìwọ́n tó bá bẹ̀rẹ̀ sí nílé ayé o lè lọ sí London o lè lọ sí kìnní o lè lọ sí ibẹ̀ yẹn gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ gbọ́n nínú ìwọ kọ́ ló dá mi gòkè bájọ́ wà rèé ó ní ìwọ kọ́ ló dá mi why are you mocking me why are you laughing at me every day why kí ló dé. Tomorrow
holds for me many good things. many good things. I know I know it. I am not alone. I am not alone. In this In world, this struggle, I will break through. I will break through. Someday, Someday, why do you mock me? kí ló dé tàbí mi ṣe yẹ̀yẹ́ lójoojúmọ́? Why do you scorn me? Why do you scorn me All the time. all the time? Why do you threaten me? Why do you stress me And molest me? and molest me? Ìwọ kọ́ ló Ìwọ kọ́ ló dá mi. dá mi. Ìwọ kọ́ ló dá mi. Ìwọ kọ́ ló bí mi. Ìwọ kọ́ ló wò mí dàgbà. Why you scorn me? Why you mock me? Ìwọ kọ́ ló lọ́rùn. Ìwọ kọ́ ló lùwà. Ó sì sọ̀rọ̀ mi. Èlé máa rí sọ̀rọ̀ máa yẹ o. Ìwọ kọ́ ló dá mi. Ìwọ kọ́ ló bí mi. Ìwọ kọ́ ló wò mí dàgbà. Wá sí ọ̀pẹ. Ìwọ kọ́ ló lọ́rùn. Ìwọ kọ́ ló lùwà. Ó sì sọ̀rọ̀ mi. Èlé jù máa sọ̀rọ̀ ayé o. I'm a hero, Not a zero. not a zero. I'm a champion. I'm a champion. I will tell. Time will tell. I'm a warrior. I'm a warrior In a strange land. in the strange land. I will hold on. I will hold on. That's my son. Hello, London. You belong to me. Ayé rẹ̀ sí ẹlẹ́yàwó. Níbo lẹ́bi tó ní wá sí o? Ojú lórí lẹ́lẹ́lẹ́. Àwọn máa mọ ohun tó máa rọ̀ sí o. Why do you scorn me every day? Why do you mock me all the time? Why do you threaten me and molest me? Ìwọ kọ́ ló dá mi. Ìwọ kọ́ ló dá mi. Ìwọ kọ́ ló bí mi. Ìwọ kọ́ ló wò mí Ìtàn Dáfídì àti Gòláyátì. Jẹ́ ń gbọ́. Ìtàn Dáfídì àti Gòláyátì. Ìwọ kọ́ ló dá mi jọ. Ìwọ kọ́ ló bí mi o jọ. Ìwọ kọ́ ló wò mí dàgbà náà. Kí ló dé tó wá mọ́ọ̀kì ni? Kí ló tó ń sàn ni? Ìwọ kọ́ ló lúwa o. Ìwọ kọ́ ló lúwa tẹ́. Ó wá sọ̀rọ̀ bí Elédùmarè. Wow.
borí yín o. Lydia Olúkọ̀yà ẹ kú àbọ̀ sórí ètò wa. Ṣọ́wọ́nyá lẹ́tò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ o. Àtúntì dé àtikálẹ̀ gbági sórí ètò wa ẹ kú àbọ̀ borí yín. Ẹ wo ìwọ̀nba ìṣẹ́jú díẹ̀ tó kù yìí á fi gbádùn ara wa náà ni. Adéníkẹ́ Sáròmí ẹ kú àbọ̀ o. Ṣáàfíà lẹ́wà wo mbọ̀nà. Pàdé àgbàgbọ́, ìjáde wa ká máa pàdé àgbàgbọ́. Ohun tẹ́ ó jẹ́ láwa lọ bàbá, ká máa pàdé ohun tí ó jẹ wá. Ohun tẹ́ ó jẹ́ láwa lọ bàbá, ká máa pàdé ohun tí ó jẹ wá. Orí ètò wa Ṣọ́wọ́nyá náà láṣìwá o. Ẹ má bínú àsáré lọ ṣe ìtàn kékeré kan ni. Ẹ̀tọ́ Ọlọ́run bá dá onìkan ló lè káyé jà. Ẹ wò ó ẹ jẹ́ sáré parí ọ̀rọ̀ látòrí ìtẹ́mímọ́ yìí o. Ẹ jẹ́ parí ẹ̀. Wọ́n ní tó bá gbàdúrà púpọ̀ jù ó rò ń rere o. Tó o bá ṣe àṣejù àdúrà ire ló máa jẹ́ tiẹ̀. Wọ́n ní tó o bá ní sùúrù tó pọ̀ jù ìwọ ló máa jogún ayé. Àbí? Wọ́n ní tó o bá wá náwó tó pọ̀ jù lórí nǹkan ọjọ́ iwájú. Wọ́n ní ọjọ́ iwájú rẹ ó wà guaranteed. Wọ́n ní tó bá ti jẹ́ kọ́pọ̀lọpọ̀ nǹkan kó jáde látọwọ́ rẹ wọ́n ní wàá ní ìbàlẹ̀ ọkàn. Tó bá jẹ́ kọ́pọ̀lọpọ̀ nǹkan kó jáde látọwọ́ rẹ jù wàá ní ìbàlẹ̀ ọkàn. Wọ́n ní tó bá tún wà very very careful tó wà careful too much. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ jàǹbá ló máa kúrò lábẹ́ o. Ṣé ẹ ti rí pé àṣejù nínú nǹkan dídá náà ó tún wà ń bẹ̀. Mo kí gbogbo yín tẹ́ ẹjọ́ ìwà lórí ètò wa lónìí. Tó bá di ọ̀la ẹ wò ó ohun tá à ń ṣe ṣètò níjọ́ sátidé ni pé a máa ń lóde bíi ká lóde ìgbéyàwó ká lóde ìkómọ ká ní ọjọ́ ìbí bẹ́ẹ̀ ìdí tá à ń ṣe ṣètò nìyẹn. Ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà a máa bẹ̀rẹ̀ sí ní ṣètò ní Saturdays. Máa rí pé most of the Saturdays a máa ń ṣe àwọn live program wa lóde ibi tá a bá lọ ni. Ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà a ti fẹ́ ṣe radio station wa tó máa wà mobile tó yẹ pé anywhere tá a bá wà in the world a lè transmit báyìí transmit láti inú studio yìí. A lè transmit à ń ṣe yẹn lọ́wọ́lọ́wọ́ à ń wọ́ọ̀kì lórí ẹ̀ à ń gbìyànjú lórí yẹn tó pé ẹni ibikíbi tá a bá wà a lè ṣe live ẹ̀ dẹ̀ máa gbọ́ra yín ń bẹ̀ ẹ̀ máa gbọ́ lórí radio station wa a lè ṣe live yẹn bá wà nínú mọ́tò a lè ṣe live ebi tá a bá yà sí ní íńtánẹ́ẹ̀tì yẹn là ń ṣe lọ́wọ́ owó náà ló máa ń fà á owó náà ló máa ń jó pẹ́ díẹ̀ à ń gbìyànjú ẹ̀ Ọlọ́run sì ràn wá lọ́wọ́. So ẹ ṣeun ẹ̀yin èèyàn wa tẹ́jọ́ ìwà lónìí o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Ẹ jẹ́ sáré lọ jíjó kábíyèsí ká lè fàyè lẹ̀ fún ètò míì tó tún bọ̀ lórí atẹ́gùn. Ẹ jẹ́ lọ jíjó kábíyèsí. Ẹ ṣe ẹbí ní sáwùgbé mo ráwọn èèyàn wa tó tún wọlé Ruth Ọláìdé Adéjùmọ̀ mo rí bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ kú àbọ̀ ijó kábíyèsí rèé ẹ jẹ́ jíjó kábíyèsí let's go.
òní tó bá dijọ́ Sunday ẹ pàdé wa lórí ètò early praise láago 7 àárọ̀ ní Maryland time ní o aago 12 ọ̀sán ní lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀yin tẹ́ wà ní UK aago 12 ọ̀sán náà ni ẹ̀yin tó wà ní pé Houston Texas lẹ́wà aago 6 àárọ̀ ni ẹ pàdé wa lórí ètò early praise mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o tí ẹjọ́ ẹ̀ wá ijó kábíyèsí lókùn tá a fẹ́ jó tẹ́nikẹ́ni bá sọ fún ẹ pé kó má jòjó kábíyèsí o mọ̀ nǹkan tí wàá sọ fún ẹ wà á gbé ẹ. Because Olúwa bless you, ìbílẹ̀ lẹ́yìn nínú kábíyèsí. Ìbílẹ̀ nínú kábíyèsí. Àwọn kábíyèsí. Ìbílẹ̀ nínú kábíyèsí. Àwọn kábíyèsí. Ìbílẹ̀ nínú kábíyèsí. Àwọn kábíyèsí. Ìbílẹ̀ nínú kábíyèsí. Mo dúpẹ́ lọ́wọ́ everybody. Ojú tẹ mọ̀ fi ń wò mí yẹn ò ní pọ̀ o. Etí tẹ̀ fi ń gbọ́ mi kò ní di. Adùn la máa bá pàdé lójoojúmọ́. Gẹ́gẹ́ bí Dr. Joel Ayéfẹ́lẹ́ yẹn sọ, ó ní agogo ayọ̀ ló máa rólé wa o. Agogo ayọ̀ ló máa rólé kálukú wa. Ẹ̀yin ló bí ọba. Let everybody know you're feeling good. Ẹ̀yin ló bí ọba. Get your sorrows and your worries. Ẹ̀yin ló bí ọba. Don't wanna see you frown. Now wait till they hold you down. Give me a, ṣé kò sí, ṣé kò sí. Ìrìlẹ̀ o, ìrìlẹ̀ o, ìrìlẹ̀ o. Give me a, ṣé kò sí, ṣé kò sí. Because Olúwa bless you, ìrìlẹ̀ lẹ́kìn nínú kábíyèsí. Ẹ̀fìnilẹ̀ ẹ̀jẹ̀ níjó kábíyèsí ọba òkè ọba Èdùmàrè tó ṣaráyé láàánú Olúwa ọba tó ń jẹ́ èmi ni èmi ni ọba tó lani atópani atójíni atótúnṣe atóṣoríire fún mi ọba tó jọba káyọ̀yé gbogbo òun náà ní kábíyèsí tèmi yìí o ẹ̀jẹ̀ níjó kábíyèsí wọ́n wá fàyín màá fàyín lé bàbá tìyà lọ́wọ́ Dr. Joel Ọláyínká ọba Ayéfẹ́lẹ́ MON member order of Niger àwọn náà bá gbàdúrà fún yín Felix Fámúyídé mórí yín bẹ́ẹ̀ ṣe wọlé o Ruth Ọládé Adéjùmọ̀ mórí yín Adéwálé Ọlọ́lá ẹ ṣé Adéníkẹ́ Sádómẹ́ ẹ ṣé Duchess fún mi ló ti bá oyin mo kí Ayéfẹ́lẹ́ ẹ bá dá sọ́dọ̀ yìí let's go there. Lórílẹ̀-èdè Amẹ́ríkà ó máa ró títí dé gbogbo Yúróòpù pátá ó máa ró àti káàkiri àgbáyé ó máa ró. Oró kan tó kan tó, oró kan jẹ kan jẹ, oró kan tó kan tó, oró kan jẹ kan jẹ, oró kan tó kan tó, oró kan jẹ kan jẹ, àti oró kan tó.